àṣírí ikú tó pa Aláàfin Ọ̀yọ́ ti tú jáde síta. àṣé bírọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ ò bá nǹkan kan nísìnyí gbẹ̀yìn máa dómi ìṣó. Portable tí gbogbo wa mọ̀ sí wèrè olórin ó tú àṣírí ńlá nípa olórí Dámilọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Queen Dami tẹ́ ń wò yìí ló jẹ́ ọ̀kan nínú olórí kékeré ọba Lámídì ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ nígbà ayé bàbá yìí, ṣùgbọ́n àṣé wípé olórí Dámilọ́lá ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ bàbá oníbàbá níṣu. ayé lè ó dà ẹ wá gbọ́ bó ṣe fi ṣìnà pa ọba Lámídì ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé. ẹ wò ẹ ṣáà ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa dùn lẹ́nu tèmi, ẹ gbọ́rọ̀ gangan lẹ́nu ọlọ́rọ̀. bó ṣe fi ṣìnà pa Aláàfin Ọ̀yọ́ àní mo bá lórí fóònù ẹ̀ wọ́n máa ń kó lọ́yọ̀ wọ́n máa ń dókó lẹ́kọ̀ọ́, ìyẹn àwọn musician tó ń invite Aláàfin Ọ̀yọ́ invite àwọn ọ̀rẹ́ ọba ló ń dó wọn. alágbàkó ó lèmi èmi mo pa ọba after a year tí mo kúrò ní palace mo máa gbọ́ pé bàbá yẹn síkì. ẹ̀yin èèyàn mi ò mọ̀ kọ́kọ́ ń pa kú Aláàfin, mo ti fa Aláàfin sílẹ̀ after a year ni mo gbọ́ pọ́n no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú. èmi ò kò sí nǹkan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi irú bàbá yẹn ṣe. òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn, so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá kú. tí ò bá ń ṣogun ayé ọmọ kékeré ara mi màmá pàgbàlagbà. àdópa àdó fẹ́ kú àdó ṣẹ́yún ó máa ń ṣẹ́yún ni. a ní mo tún ti rí píríọ̀dù mi o, ìwọ ò ṣe má máa rí píríọ̀dù ẹ̀, òun lóyún ó tún rí píríọ̀dù. ó ló ṣe aláyébàjẹ́ ó ní pé mi ò lóyún, mo ṣe máa lóyún fún ẹ. ìwọ tó yẹ pé every year ni àwọn obìnrin ọ ń lóyún bímọ fún ẹ, so kémi náà tún wá jọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. ọ máa ń lọ ń dókó lẹ́kọ̀ọ́, ọ máa ń fi Ọ̀yọ́ lẹ̀, ọ máa ń lọ ń dókó lẹ́kọ̀ọ́, ọ máa Ìbàdàn kọjá. gbogbo àwọn olórin tí Aláàfin Ọ̀yọ́ pè kọ́ wá ṣe àjọyọ̀ gbogbo wọn lè lọ ń dó lẹ́kọ̀ọ́. gbogbo àṣírí ẹ̀ ni mo rí lórí fóònù ẹ̀, gbogbo ẹ̀ ni máa tú ìyálàyà ẹ̀. ó sọ fún mi pé ó gbalé fún mi ò mọ̀re, ilé kí ló gbà? ṣé ilé táwọn ẹgbẹ́ ń gbà ló gbà fún mi? já ṣọ́ọ̀bù yẹn dànù, ọ̀dọ́ ti bímọ gan-an rí lẹ́gbẹ́. já ṣọ́ọ̀bù dànù wèrè, já ṣọ́ọ̀bù wèrè. ẹ̀yin tẹ́ ẹ bímọ fún mi ẹ máa ṣọpẹ́ o, mo tún èmi tẹ́ fẹ́ lómi bímọ kan kò rí lẹ́gbẹ́. olórí burúkú ẹ ó ní pè mí ni mo mẹ́sẹ̀jì ẹ alágbàkó, ṣé wọ́n kọ́ ló wọ DM mi wá? mo mẹ́ tó ń jẹ́ Portable, nǹkan tí mo mọ̀ ẹ́ sí wèrè olórin lásán ni mi ò mọ̀ ẹ́ pé bóyá ẹni tó tiẹ̀ ní kíní. àtìgbà tó mo dẹ̀ ti wà pẹ̀lú ẹ lòkìkí ẹ ti padà ń kàn, ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. mo pìtì wípé olóṣèlú ṣe kiri mo wá gbé sílé, ẹ̀rù mi bà ọwọ́ mi wọ̀, bàbá tí mo ní mi ṣe máa lọ kò rọ́mọ bí olóṣèlú ṣe kiri online wife. ó sọ fún mi ókè sí olórí burúkú lòun máa lò mí, olóhùn máa gbégbá lé mi lórí. ṣé gbogbo àwọn nǹkan bẹ́yẹn àwọn fámìlì mi lè gbọ́ kí ó di àárọ̀ kẹ́ gbọ́ pé mo ti kú pé RIP kọ́ ló má jẹ́ kí n kú. ẹgbà mi mo níyàwó lé o. àwọn ìyàwó mi dẹ̀ ti bímọ lórí burúkú wọn mórè, mo ní bẹ́ẹ̀ lè ti pẹ́ mò ń wájọ́ tó jẹ̀ máa kẹ́rù ẹni ọlọ́run ó ṣe o. ọlọ́run níjà gbé egbòléegun tá a gbé ìyẹn ẹja tí ò fún wa lẹ́ran jẹ lára egbòléegun ṣáà ní gbélẹ̀. aláyébàjẹ́ ojoojúmọ́ ló máa ń nà mí o, any small thing báyìí á nà mí. mo dẹ̀ rò pé live video ẹ jọ̀wọ́ ọ̀sẹ̀ mo lọ polówó ọjà mi ní nà. olórí burúkú ni mò ń ṣe olóṣó TikTok. tó ṣe lọ́dọ̀ ọba jọ́sí ó ti wá ṣe lọ́dọ̀ èmi ọba èmi ajé after kíngì na kíngì. orí burúkú tẹ́ ẹ ṣe orí burúkú táwọn yẹn gbà wò lè gbà. àwọn ọmọ ọba yẹn ló yẹ kó pa yín ni kó dáná sun yín. ẹ̀yin ìyàwó bàbá torí bàbá ti dàgbà ẹ wá ń dókó kiri. báwo mo ṣe máa wà nílé ẹ ò jẹ́ kí n free ò jẹ́ kí n lo page mi ò jẹ́ kí n advertise wèrè ara ẹ ó máa sọ fún mi pé ẹ ìyàwó ilé ni mí òun pè mí níyàwó ilé ṣó ti gbé ríǹgì lé mi lọ́wọ́ ni Portable. wo tó bá wà responsible fúnra ẹni bóbìnrin bá lọ wàyà gbóbìnrin mi síbẹ̀ ẹ̀yin advice mi ẹ ṣé o mo lè sọ bí di studio lọ́la àbí kí n tún gbóbò mi wà bẹ́ẹ̀. alágbàkó ayé ẹ máa bàjẹ́ ní Portable ò ní jẹ́yàn mọ́ lágbára Ọlọ́run ó fẹ́ fi mí ṣẹ̀sìn Ọlọ́run máa fi ẹ́ ṣẹ̀sìn ipe mo kúrò lọ́dún ẹ wàá máa rí mi báyìí inú ẹ máa bàjẹ́ ni. abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ ọ̀rọ̀ rèé o, àmọ́ n tí mo mọ̀ ni pé there is sense in nonsense. gbogbo ohun tí Portable ń sọ yìí ṣe lóòótọ́ ni àbírọ́? well ohun tó kọ sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. ẹ jẹ́ kí n wá bí yín níbo ló bá kọ sí yín, irọ́ ni àbóòtọ́?
ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ń darapọ̀ mọ́, ẹ má bá mi click lórí subscribe button kẹ́ like kẹ́ share. Ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa. Mo ti fa Aláàfin sílẹ̀ after a year ni mo gbọ́ pọ́n no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú. Èmi ò kò sí nǹkan tí mo fẹ́ fàgbàlá, kí ni mo fẹ́ fi irú bàbá yẹn ṣe. Okay, bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn, so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá kú. Tí ò bá ń ṣogun ayé, ọmọ kékeré ara mi màmá pàgbàlagbà. Àdópa àdó fẹ́ kú àdó ṣẹ́yún ó máa ń ṣẹ́yún ni. A ní mo tún ti rí píríọ̀dù mi o, ìwọ ò ṣe má máa rí píríọ̀dù yẹn, òun lóyún ó tún rí píríọ̀dù. Ó ló ṣe aláyébàjẹ́, ó ní pé mi ò lóyún, mo ṣe máa lóyún fún ẹ. Ìwọ tó yẹ pé every year ni àwọn obìnrin ọ̀n lóyún ń bímọ fún ẹ, so kémi náà tí wàá jọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. Ọ máa ń lọ ń dókó lẹ́kọ̀ọ́, ọ máa ń fi Ọ̀yọ́ lẹ̀, ọ máa ń lọ ń dókó lẹ́kọ̀ọ́, ọ máa Ìbàdàn kọjá. Gbogbo àwọn olórin tí Aláàfin Ọ̀yọ́ pè kọ́ wá ṣe àjọyọ̀, gbogbo wọn lè lọ ń dó lẹ́kọ̀ọ́. Gbogbo àṣírí ẹ̀ ni mo rí lórí fóònù ẹ̀, gbogbo ẹ̀ ni máa tú. Ìyálà ya ẹ̀. Ó sọ fún mi pé ó gbalé fún mi, mi ò mọ̀re, ilé kí ló gbà? Ṣé ilé táwọn ẹgbẹ́ ẹ̀ ń gbà ló gbà fún mi? Já ṣọ́ọ̀bù náà dànù, ọ̀dọ́ ti bímọ gan-an rí légbé. Já ṣọ́ọ̀bù dànù wèrè, já ṣọ́ọ̀bù wèrè. Ẹ̀yin tẹ́ ẹ bímọ fún mi, ẹ máa ṣọpẹ́ o. Èmi tẹ́ fẹ́ lómi bímọ kan kò rí légbé. Olórí burúkú ẹ, ó ní pé mi ni mo mẹ́sẹ̀jì ẹ alágbàkó. Ṣé wọ́n kọ́ ló wọ DM mi wá? Mo mẹ́ tó ń jẹ́ Portable, nǹkan tí mo mọ̀ ẹ́ sí wèrè olórin lásán ni, mi ò mọ̀ ẹ́ pé bóyá ẹni tó tiẹ̀ ní kíní. Àtìgbà tó mo dẹ̀ ti wà pẹ̀lú ẹ lòkìkí ẹ ti padà ń kàn, ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. Mo pìtì wípé olóṣèlú ṣe kiri, mo wá gbé sílé, ẹ̀rù mi bà, ọwọ́ mi wọ̀, bàbá tí mo ní mi ṣe máa lọ, kò rọ́mọ bí olóṣèlú ṣe kiri, online wife. Ó sọ fún mi, ókè sí olórí burúkú lóun máa lò mí, olóun máa gbégbá lé mi lórí. Ṣé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn fámìlì mi lè gbọ́ kí ó di àárọ̀ kẹ́ gbọ́ pé mo ti kú, pé RIP kọ́ ló má jẹ́ kí n kú. Ẹgbà mi mo níyàwó lé o. Àwọn ìyàwó mi dẹ̀ ti bímọ lórí burúkú, wọ́n mórè. Mo ní bẹ́ẹ̀ lè ti pẹ́ mò ń wájọ́ tó jẹ̀ máa kẹ́rù ẹ̀ ní Ọlọ́run ó ṣe o. Ọlọ́run níjà gbé egbòléegun tá a gbé ìyẹn ẹja tí ò fún wa lẹ́ran jẹ lára egbòléegun ṣáà ní gbélẹ̀. Aláyébàjẹ́ ojoojúmọ́ ló máa ń nà mí o, any small thing báyìí á nà mí. Mo dẹ̀ rò pé live video ẹjọ́ wò ó ṣe mo lọ polówó ọjà mi ní nà án. Olórí burúkú ni mò ń ṣe olóṣó ń TikTok. Tó ṣe lọ́dọ̀ ọba Jọ́sí, ó ti wá ṣe lọ́dọ̀ èmi ọba Èní. Ajé after kíngì na kíngì. Orí burúkú tẹ́ ẹ ṣe, orí burúkú táwọn yẹn gbà wò lè gbà. Àwọn ọmọ ọba yẹn ló yẹ kó pa yín ni, kó dáná sun yín. Ẹ̀yin ìyàwó bàbá, torí bàbá ti dàgbà, ẹ wá ń dókó kiri. Báwo mo ṣe máa wà nílé ẹ, ò jẹ́ kí n free, ò jẹ́ kí n lo page mi, ò jẹ́ kí n advertise. Wèrè ààrẹ ó máa sọ fún mi pé ìyàwó ilé ni mí, òun pè mí níyàwó ilé, ṣó ti gbé ríǹgì lé mi lọ́wọ́ ni Portable. Wo tó bá wà responsible fúnra ẹni, bóbìnrin bá lọ wàyà gbóbìnrin mi síbẹ̀. Ẹ̀yin ẹ fáìsì mi ẹ ṣé o, mo lè sọ bí di studio lọ́la àbí kí n tún gbóbò mi wà bẹ́ẹ̀. Alágbàkó ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable, ò ní jẹ́yàn mọ́ lágbára Ọlọ́run. Ó fẹ́ fi mí ṣẹ̀sìn, Ọlọ́run máa fi ẹ́ ṣẹ̀sìn. Ipe mo kúrò lọ́dún ẹ̀ wà á máa rí mi báyìí, inú ẹ̀ máa bàjẹ́ ni. Èmi bá ṣe fi ṣìnà pa láàfin Ọ̀yọ́, àní mo bá lórí fóònù ẹ̀, wọ́n máa ń kó lọ́yọ̀, wọ́n máa lọ ń dókó lẹ́kọ̀ọ́. Ìyẹn àwọn musician tó ń invite